الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من أوليائه، فهو سبحانه وتعالى كما أثنى على نفسه. ونصلي ونسلم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد. أقول فún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa ní olólùfẹ́ wa ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àtọlọ́lọ́run tí a tọrọ kó mọ́ lórí Ànábì nìkan, kó bá àwọn ará ilé rẹ̀, kó bá àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tọ ojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam jíjẹ́ lórí al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi tírà tí a ń ṣàlàyé fúnra wa, tírà at-Tawhidul Muyassar. Eléyìí ní abala ibi tí àtàtún ti bẹ̀rẹ̀ àlàyé náà lónìí. Abẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí ó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Àti bá àlàyé náà dé ojú ewé mẹ́tàléní àádọ́ta tó ń ṣe 53, tó yẹ sí ibẹ̀ náà láti gbé àlàyé náà pẹ̀lú ògo Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ìtafà ti ń ṣàlàyé fún wa nígbà kankan tó yẹ sí pé òun náà ló pàtàkì jù, tó yẹ sí pé òun náà sì ré Ọlọ́run Ọba subhanahu wa ta'ala torí ẹ̀ràn àwọn ànábì rẹ̀ wá sáyé. Kí ni nǹkan náà? Òun náà ni al-ibadah. Òun náà ni ìmọ̀ ṣe kí nìyẹn o? Ìmọ̀ jọ́sìn, ìmọ̀ ṣe ìjọsìn, ìmọ̀ ṣe ẹrúsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Àfáàní ta'rifuha lughatan. Kí là ń pè ní al-ibadah nínú èdè? Wọ́n ní at-tadallul. Òun náà ni ìfaralulẹ̀, ìṣekúbẹ́ńkúbẹ́, wal-khudu' àti ìrẹra ẹni ńlẹ̀. Nǹkan tó ń pè bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá nìyẹn. Tó bá ní pé nínú ṣẹ̀ríà Ọlọ́run Ọba kí là ń pè ní al-ibadah, tó bá sọ bẹ́ẹ̀, wọ́n ní pé òun náà ni pé hiya ismun jami'. Òun náà ni orúkọ kan jami'un tó yẹ sí pé ó ṣe kí nìyẹn o, tó kó nǹkan tó pọ̀ sínú. Likulli ma yuhibbu Allah. Tó yẹ sí pé ó kó gbogbo nǹkan tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala bá nífẹ̀ẹ́ sínú. Wa yarda, tọ́lọ́run Ọba sì yọ́nú sí, minal aqwal, nínú ọ̀rọ̀ ni, wal a'mal, àbí nínú àwọn iṣẹ́ ni, al-batina, kó yẹ sí pé iṣẹ́ àbọ̀rọ̀ tó pamọ́ ni, àbí ètò ẹ̀ sí pé ó dẹ̀ hàn náà ni. Àwọn nǹkan yìí, àwọn iṣẹ́ yìí, òun ni wọ́n ń pè ní al-ibadah nínú ṣẹ̀ríà Ọlọ́run Ọba. Àfáà ní pé sababu tasmiyati wadha'if ash-shar'i 'ala al-mukallafina ibadah. Wọ́n ní pé ìdí tí wọ́n fi ń pe àwọn iṣẹ́ tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ṣe lófin lórí àwọn ẹ̀dá rẹ̀ tó yẹ sí pé wọ́n ti di mukallafu ní ibadah. Kí ni tán fi ń pè ní ibadah? Àfáà ní li annahum yaltazimunaha. Torí pé wọ́n á mú ní ọ̀kúnkúndùn, wọ́n á mú àwọn iṣẹ́ yìí ní kí nìyẹn, wọ́n á mú lọ́kúnkúndùn. Wa yaf'alunaha, wọ́n á sì máa ṣe wa hum khadi'una mutadalliluna lillahi subhanahu wa ta'ala. Tó yẹ sí pé àwọn á máa ṣe àwọn iṣẹ́ yìí lẹ́yìn tó yẹ sí pé rọra rẹ̀ ńlẹ̀, á sì máa ṣe kúbẹ́ńkúbẹ́ fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala. Àfáà ní pé arkanul ibadah. Ẹ̀wà rìn ìbádà tí a sọ fúnra wa yìí, ìjọsìn tí a sọ fúnra wa yìí, tó yẹ sí pé gbogbo náà la máa ń gbọ́ pé mò ń ṣèjọsìn, mò ń ṣèjọsìn. Nǹkan yìí pàtàkì púpọ̀. Wọ́n ní arkanul ibadah. Ẹ̀wà rí àwọn orígun tí ìjọsìn yìí ní. Wọ́n ní thalatha, mẹ́ta ni wọ́n o. Alákọ̀ọ́kọ́ ń bẹ al-mahabbah. Òun náà ni ìnífẹ̀ẹ́ ẹni téèyàn ń ṣe kí nìyẹn o, kéèyàn nífẹ̀ẹ́ ẹni téèyàn ń ṣe ìjọsìn fún. Ẹlẹ́ẹ̀kejì al-khawf. Kéèyàn ní ìbẹ̀rù, kéèyàn máa ní ìbẹ̀rù ẹni téèyàn ń ṣe ìjọsìn fún. Ẹlẹ́ẹ̀kẹta ar-raja. Kéèyàn máa lérò, kéèyàn máa rokàn pé ẹni yìí á ṣe kí nìyẹn o, pa gba ìjọsìn yìí lọ́wọ́ èèyàn. Àwọn nǹkan mẹ́ta tá a sọ yìí, àwọn náà ni nǹkan tó yẹ ká máa bá lára ẹni tó wá lóhùn ṣe ìjọsìn. Eléyìí
òun ni àwọn orígun ìjọsìn. Àfáwá tẹ̀síwájú, wọ́n wá bọ́ síbi abala tó yẹ sí pé ó pàtàkì púpọ̀ tó yẹ ká gbọ́yé nípa ọ̀rọ̀ oníjọsìn dé. Wọ́n ní ṣurutu sihhatil ibada, wọ́n ní kí ẹ̀rí àwọn májẹ̀mú tó yẹ sí pé ó wà tó á fi jẹ́ kí ìjọsìn ní àlàáfíà. Tá bá ń ṣèjọsìn rèé, a kàn ní máa ṣèjọsìn bó wá ṣe wù wá bá ṣe fẹ́ ṣe, àbí ká mú pé bó wá ṣe wù wá la ṣe lè ṣe, àbí ká máa ṣe lójú ọ̀nà tó bá wù wá láti máa ṣe, àbí ká máa fàníyàn tó bá wù wá ṣe. Àfáà ní ṣurutu sihhatil ibada, àwọn májẹ̀mú tí máa ń jẹ́ kí ìjọsìn tí yẹn bá ń ṣe kó ní àlàáfíà. Àfáà ní mélòó làwọn ìjọsìn? Wọ́n ní shartan, méjì ni o. Alákọ̀ọ́kọ́ ń bẹ nínú májẹ̀mú tó yẹ sí ká máa rí lára ìjọsìn k'Ọlọ́hun subhanahu wa ta'ala tó lè tẹ́wọ́ gbà, òun náà ni al-ikhlas, òun náà ni ká máa ṣe ìjọsìn fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Ká mú ìjọsìn tá ń ṣe ká ní lẹ́mìí pa ṣe fẹ́ nìkan kan àyàfi Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Wa dalil, ẹ̀wá rí ẹ̀rí ilé, òun náà ni ọ̀rọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó ń sọ fún wa ní suratul Bayyinah. Ọlọ́hun ní wama umiru illa liya'budullaha mukhlisina lahud-din. Ọlọ́hun bá ní pé wọn pa wọ́n láṣẹ nǹkan kan o, illa liya'budullaha, àfi kán máa ṣe ìjọsìn fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Nǹkan tó Ọlọ́hun bá pa wọ́n láṣẹ ni mukhlisina lahud-din, kán wá máa ṣe ìjọsìn yẹn, kán máa ṣe fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Kán máa ṣe ìjọsìn yìí, tó bá ń ṣe ìjọsìn yìí, kán máa torí ẹnìkan ṣe, àfún torí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Májẹ̀mú kejì tó yẹ sí pé dandan ni tá gbọ́dọ̀ rí lára ìjọsìn kó tó lè ní àlàáfíà, wọ́n ní òun náà ni mutaba'atu nabiyyi sallallahu alayhi wa sallam. Òun náà ni kó yẹ sí pé ìjọsìn tá ń ṣe àfihànjọ tànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. À ń ṣe ìjọsìn yìí, à ń tọ ìlànà rẹ̀, a fi ń ṣe ìjọsìn. Ẹ̀rí ilé, òun náà ni ọ̀rọ̀ ànábì Muhammadu sallallahu alayhi wa sallam tó yẹ sí pé Imam Bukhari gbà wá, Imam Muslim náà gba hadith yìí wá. Òun náà ni pé man amila amalan, ànábì ní kẹ́ni tó bá ṣe iṣẹ́ kan laysa alayhi amruna, tó yẹ sí pé kò yí ṣàwàlá ní kó ṣe, fahuwa radd, wọ́n ó da iṣẹ́ náà lù láyà ni. Tẹ́lẹ̀ ń túmọ̀ sí pé tá bá ń ṣe ìjọsìn, a ṣe nítorí Ọlọ́hun wa subhanahu wa ta'ala. Ìjọsìn tó wá ṣe náà sì, a rí wípé a rí àtọ̀nà tó máa tọ̀nà wa lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam, pòun ló direct wa pé ká máa ṣe kí nìyẹn o, pé ká máa ṣe ìjọsìn. Eléyìí ń túmọ̀ sí pé ẹni tó bá ń ṣe ìjọsìn tó yẹ sí pé ó kakún ìjọsìn, ṣùgbọ́n ààrẹ rí rẹ̀ pánábí ṣe ẹni yìí ti ń ṣe bídà ni. Gbogbo bídà sì rèé, Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ò kí ń gbà lọ́wọ́ ẹrú, Ọlọ́hun Ọba ó dá padà fún wa ni. Ló fi jẹ́ sí pé ẹ jẹ́ á ṣọ́ra àwa mùsùlùmí, ẹ jẹ́ á ṣọ́ra àwa mùsùlùmí. Ọ̀rọ̀ ìjọsìn wa nǹkan tó pàtàkì púpọ̀ ni. Ká tó lè ṣe ìjọsìn, a rí wípé aláníyàn pa ń ṣe fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Ìyẹn tó wá nìkan kọ́, a rí wípé ààrẹ rí tá a rí lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam, òun náà ló ní ká ṣe. Torí a lè mọ̀ yọ ṣọ́jọ́ṣọ́ lọ àfi ká tójú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àfáà ń tẹ̀síwájú, wọ́n ní al-ibadatu naw'an. Ẹ wá rí ìjọsìn tá ń sọ yìí, ìran méjì ni. Ibadatun kauniyya, ìjọsìn tó yẹ sí pé ó jẹ́ ti aládàámọ̀ ọmọ ẹ̀dá ènìyàn, àti ibadatun shar'iyya, àti ìjọsìn tó yẹ sí pé Ọlọ́hun subhanahu wa ta'ala ó pa wá láṣẹ pé ká ìkí nìyẹn pé ká máa ṣe, tó yẹ sí pé ilé ó pọn dandan fún wa pé kí a máa ṣe. Al-ibadatul kauniyya, kí ló ń jẹ́ ìbádà al-kauniyya? Àfáà ní ta'rifuha, ìtumọ̀ rẹ̀, hiya al-khudu'u li amrillahi al-kawni, òun náà ni kéèyàn lura rẹ̀ lẹ̀ fún àṣẹ Ọlọ́hun Ọba tó yẹ sí pé ó jẹ́ ti aládàámọ̀ ọmọ ẹ̀dá ènìyàn. Àfáà ní pé eléyìí tá a sì ń sọ yìí, wa hiya tashmal, eléyìí ó wá kó sínú jami al-khalq, gbogbo ẹ̀dá ló bọ́ sí abẹ́ eléyìí, la yakhruju anha ahad, ẹnì kankan ò jáde kó nù rẹ̀. Ó ń túmọ̀ sí pé ẹni tó jẹ́ mùmínì ni, ẹni tó jẹ́ kèfèrí ni, àtẹni dáadáa ni, àtẹ̀yàn burúkú ni, gbogbo wọn náà ń bẹ lábẹ́ kíni, náà ń bẹ lábẹ́ ìjuwọ́jú sẹ́lẹ̀ fún Ọlọ́hun Ọba pẹ̀lú àdámọ́ tọ́lọ́hun bá ti dá oníkálukú mọ́. Kí wá ní ẹ̀rí ọ̀rọ̀ tá a sọ yìí? Òun náà lọ́rọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó wà ní suratu Maryam. Ọlọ́hun Ọba ní pé in kullu man fi samawati wal ard illa ati rahmani abda.
ọlọ́run bá ní pé gbogbo nǹkan tó wà lónú sánmọ̀ ni àbí tó wà nú lẹ́lẹ̀ ni àfi kí gbogbo wọn dé wá bọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́dà lẹ́nu tó yẹ sí pé ó ń jẹ́ ẹrú fún ọlọ́run ọba subhanahu wa ta'ala, tó ń túmọ̀ sí pé gbogbo nǹkan tó wà láyé, gbogbo ẹni tó wà láyé, ẹni tí ó ṣe àtẹni tó ṣe Islam àtẹni tó ṣe Islam, gbogbo wọn náà kí náà ń jẹ́ fọlọ́run ọba, wọ́n ń jẹ́ ẹrú fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. ẹlẹ́ẹ̀kejì al-ibadatu shar'iyyah, ìbádà tó yẹ sí pé ó jẹ́ ti tí ṣẹ̀ríà pa aláṣẹ pé kí nìyẹn pé ká ṣe. ta'rifuha, ìtumọ̀ rẹ̀ hiya al-khudu' li amrillahi ta'ala ash-shar'i, òun náà ni kéèyàn ṣe kí nìyẹn kéèyàn ju ara rẹ̀ lẹ̀ fún àṣẹ ọlọ́run ọba léyìí tó yẹ sí pé ó jẹ́ ti shar'i, èyí tó pọ́lọ̀ subhanahu wa ta'ala ṣe ní ṣẹ̀ríà àfàtúnṣe lófin fún wa. wa hiya khassatun biman ata'a Allaha wattaba'a ma ja'at bihi ar-rusul. ẹ̀wá rí eléyìí ó jẹ́ nǹkan tó yẹ sí pé ó jẹ́ aládàáni fún àwọn tó máa ń ṣe tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala àtàwọn tó bá tẹ̀lé nǹkan táwọn ànábì mú wá. àwọn ẹni tó máa ń ṣe eléyìí àwọn làwọn tó yẹ sí pé wọ́n ń ṣe ìjọsìn tó ọlọ́run ọba subhanahu wa ta'ala pa wá láṣẹ pé ká ṣe tí ò kí ń ṣe tó yẹ sí pé ó jẹ́ ti aládàámọ́. kí wàá ní ẹ̀rí eléyìí? òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wà nínú suratul Furqan. ọlọ́run ọba ní wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawna. ẹ̀wá rí àwọn tó jẹ́ àwọn ẹrú ọlọ́run ọba rahman yamshuna ala al-ardi hawna, tó máa ń rìn lórí ilẹ̀, wọ́n máa rìn lẹ́yìn tó yẹ sí pé kò ní máa rìn ẹni tí ó ń fojú kéré àwọn ọmọ ẹ̀dá ènìyàn. afáwa tẹ̀síwájú, wọ́n ní qa'idatun muhimmatun fi tawhid al-ibadah. wọ́n ní kí ẹ̀wá rí ilé píríncípù kan wà tó yẹ sí pé ó jẹ́ ó pàtàkì púpọ̀ tó yẹ ká gbọ́ níbi ọ̀rọ̀ ìbádà tí a ṣàlàyé fún ara yìí. àfáà ní pé ìbádà tá a rí òun náà ni pé ayyu fi'lin, òun náà ni gbogbo iṣẹ́ sábà. wọ́n á ní pé ẹ̀kọ́ lọ gbọ́ yé o pé kí nìyẹn pé ayyu fi'lin, gbogbo iṣẹ́ sabata annahu ìbádà tó bá ti lè fẹsẹ̀ múlẹ̀ pé ìjọsìn ni fa inna sarfahu lillahi tawhid. kéèyàn ṣe iṣẹ́ yìí fọlọ́run ọba, èèyàn ti ń jẹ́ ẹni tó ń ṣe tawhid fọlọ́run ọba nìyẹn, ẹni tó ń ṣe ọlọ́run ọba láṣọ nìyẹn. wa sarfuhu li ghayrihi shirkun wa tandid. káwá mú iṣẹ́ yìí káwá ṣe fẹ́lòmíì lẹ́yìn ọlọ́run ọba ẹbọ ni o. wa tandid, àti pé a sì ń mú akẹgbẹ́ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala. ẹ jẹ́ àgbọ́yé, wọ́n ní kí gbogbo iṣẹ́ tó yẹ sí pé ìjọsìn ni, tó túmọ̀ sí pé a padà máa ṣàlàyé àwọn iṣẹ́ tó àwọn ọ̀ràn oríṣiríṣi iṣẹ́ tó yẹ pé ìjọsìn ni wọ́n. so àwọn iṣẹ́ yìí rèé, tá a bá ti ń ṣe fọlọ́run ọba, a ti ń ṣe tawhid, a ti ń ṣe ọlọ́run ọba lọ́kan nìyẹn. bùnú tó bá ti wá mú àwọn iṣẹ́ yìí tá a ti ń ṣe fẹ́ lómìn a ti ń ṣe ẹbọ, a sì ti mú nǹkan mímọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. kí wàá ní ẹ̀rí principle tá a mú wá fún wa yìí? kílẹ̀ rí kọ́rídà yìí? ẹ̀rí rẹ̀ pọ̀. nínú àwọn ẹ̀rí rẹ̀ òun náà lọ́wọ́ ọlọ́run subhanahu wa ta'ala tó sọ fún wa ní sọ́ọ̀tún ní ọlọ́run ní kí ni wa'budullah, ọlọ́run bá ní kí ẹ̀sìn ọlọ́run ọba wala tushriku bihi shay'an, ẹ̀sìn mọ́ ṣe ẹbọ pẹ̀lú ẹ̀bú bá ṣe léwu kó mọ́. àbí ọ̀rọ̀ ọlọ́run míì tó náà tún wà ní suratul Isra, tọ́lọ́run bá ní wa qada rabbuka alla ta'budu illa iyyah. ọlọ́run ọba ti pa á láṣẹ, ó ti ṣe é lófin. alla ta'budu, ọlọ́run ọba yín ti ṣe é lófin fún yín o. alla ta'budu, pé ẹ má ṣe ìjọsìn fẹ́ nìkankan illa iyyah, àyàfọ̀ wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala. àtọ̀rọ̀ ọlọ́run ọba míì náà tó náà tún wá ní suratul An'am, ọlọ́run ọba ní qul ta'ala, oníwà náà sọ fún ẹ pé ẹ wá atlu ma harrama rabbukum alaykum, kí n kà àwọn nǹkan tọ́lọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba yín tó ṣe léwọ̀ fún yín. alla tushriku bihi shay'an, pé ẹ gbọ́dọ̀ mú ẹbọ pẹ̀lú ẹ wá ṣe léwu kó mọ́. àfáwa ní kí amthila, ẹ wá rí àwọn àpèjúwe lórí ọ̀rọ̀ tá a sọ yìí. òun náà ni kí ad-du'a, ẹ rí pé kì í máa ṣe àdúrà rẹ̀ ìbádà ìjọsìn ni o. sarfuhu li ghayrillahi shirkun, ká wá máa ṣe àdúrà, ká máa tọrọ àdúrà, ká máa ṣe àdúrà, ká máa tọrọ nǹkan míì, ká máa tọrọ nǹkan lọ́dọ̀ ẹlòmíì lọ́sọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹbọ ni. nínú rẹ̀ al-khawf, ìní ìpayà tó jẹ́ ti ìpayà pé ń bẹ̀rù yẹn, tó jẹ́ ti ìjọsìn rẹ̀. sarfuhu li ghayrillah, ká máa wá páyà ẹlòmíì, ká máa ní ìpayà rẹ̀ lẹ́mìí sí fẹ́lòmíì. eléyìí náà tá a bá ti ń ṣe fẹ́lòmíì àti ń ṣe ẹbọ ni. az-zabhu, nínú rẹ̀ náà ni ká máa dún nǹkan, ká máa pa nǹkan. ìbádà ìjọsìn ni o, kí ẹ máa dún nǹkan, kí ẹ máa pa nǹkan.
sarfuhu li ghayrillah, ká mọ̀ wá pa nǹkan fẹ́ lómi lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, shirkun, ẹbọ ni. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀, nínú àwọn àpèjúwe rẹ̀ òun náà ni an-nadhru, òun náà ni kéèyàn ṣe kí nìyẹn o, kéèyàn ṣe àdéhùn pé k'Ọlọ́run tó wá ṣe nǹkan kan fún yàn, pé èèyàn á ṣe nǹkan. So ìjọsìn ni ká mọ̀ wá ṣe an-nadhru yìí, ká mọ̀ wá ṣe é fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, eléyìí ẹbọ ni. Torí abala yìí, abala tó pàtàkì púpọ̀ tó yẹ ká gbọ́yé ni, tó yẹ sí pé ó dẹ̀ yẹ ká mójútó. Ẹ jẹ́ máa ṣe àwọn ìjọsìn wa, ká máa ṣe fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala, ká sì rí pé àwọn ìjọsìn wa a máa ṣe fẹ́ nìkankan ju Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ. Eléyìí náà ló yẹ ká kíyèsí púpọ̀, pàápàá jùlọ àwọn ọmọ ìyá tó jẹ́ pé a wà nínú ìṣòro, tó yẹ sí pé a wá rí ìṣòro yẹn rí pé ẹlòmíì tún lè tán ìṣòro yẹn fún wa lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, àtàwa lọ ń béèrè ìtánṣòro lọ́dọ̀ ẹlòmíì. Eléyìí ẹbọ ni o, ẹ jẹ́ á jìnnà sí. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó tán ìṣòro èmi àti yín, kó wá mú ẹsẹ̀ wa dúró lórí ìsìlámù. Àádánù dúró síbẹ̀. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.